Bamidemi, sí tí mo ní kó mọ̀ ṣe náà nù. Yes, hold on. Mongboyima, just hold on here. Mom is talking. Yeah, Mongboy. Ṣọmọ yẹn nìyẹn. Mama wants to talk to you. Ó ní the therapy o. Ó ní the therapy o. Ṣé rí tí poverty máa dálẹ̀? Mo dẹ̀ máa ń sọ fún yín pé mindset ní poverty kò sẹ́ni tọ́lọ̀ ń big with poverty. If you work, you will make it in life. Ọmọ yìí, Queen. Ma. So mo kó engineer bó mo kó engineer. Mo máa gba lọ́yà fún ẹ. Ó fẹ́ gba lọ́yà fún ẹ. Mama, do you know speaking? Do you know Mama Esabod? I don't lie. Yes, Tí gbọ́dọ̀ sọ ẹni tó wà local government tó pè mí lé nìkan fẹ́ gba lọ́yà fún ẹ ní Kòròdú. On your continue on your behalf. Tí n bá parọ́ tí ogun ọ̀run kó fìyà jẹ mí. Èmi ò ń ṣe pé irọ́. No ma. But nígbà tá à ń ṣe yẹn wọ́n dó Sisi Alagbo ń bẹ̀ náà lórí stage yẹn ó tó wá bọ́ sórí tiẹ̀ nù. Yes ma. Ta ló mèrè ṣe jù ní ìwà àti Sisi Alagbo? Ta ni Akeem kọ́kọ́ dónú ẹ̀yin méjèèjì tó láti fi practicalize? Previous place then I cannot remember. Sorry, I was not in my right sense. Gbádùn. Ṣé wọ́n lóògùn fún ẹ láti inú ilé ẹ̀ tó fi múra tó kọ ní sókè? Wọ́n lóògùn fún mi because I was not in my right senses. Okay, wọ́n lóògùn fún ẹ, wọ́n wọ́ ẹ sínú mọ́tò láti ilé ọ̀dọ̀ rẹ̀. You are not happy to stop. This thing is something that is traumatizing me. You are not happy yourself. Sorry, bó ṣe ń sọ̀rọ̀ bí Porsche gan ò ṣe Porsche bàbá local ọmọ tálákà ni. Ó fa kàná ọmọ fún ọmọ ó fa kàná ni ẹ bá dá lóhùn. Ọmọ ọ̀tá ní street girl ní rọ́ǹsì ni ẹ́. Ọmọ tó ń fa láàrú. Bá mi sọ̀rọ̀ tó bá dìde ẹ́. Mi ò kí ń ṣe street girl ma. Nígbà tá Akeem kọ́kọ́ tó kó bọ́ Sisi Alagbo tó kọ́kọ́ dó. Ṣé wọ́n ń yàtà lórí àga ni? O ṣe sílẹ̀kùn kó jáde. Ó ti kọ́ ti màmá. Ọmọ yẹn ti fa kàná yóò dà. Sisi Alagbo kó tó dú ẹ, ó dẹ̀ ni wọ́n fún ẹ lóògùn oorun bó ló ṣe mọ̀. Mọ́mì wọ́n ní December ni wedding yẹn o. Ètí ọ̀jẹ̀bẹ́ òun tiẹ̀ tí ìwọlé ọkọ àti ilé ìbú àbátù ni Sisi Alagbo tó wà ní ọkọ tó. Can you let people talk? I could come here I want to tell you something. Mamutu. Èké ní therapy ẹ. Èké ìgbàjẹ́. Ẹ wo ọkàn tó tiẹ̀ yé kò fẹ́ kí social media gbọ́ ó dẹ̀ ìbò abáṣe ó dẹ̀ bá èké sọ̀rọ̀. Ọmọ burúkú from day one ni. Gbogbo bóyá ń sọ̀rọ̀ yẹn ọmọ burúkú kan ni for day one. Ṣé Queen ṣáwà ló máa ń. No, Queen yẹn ọmọ yẹn ń ṣọmọ gidi from day one. Kì í ṣe ọmọ ẹni kì í ṣe ọmọ gidi Big Paul báwo ni ọkọ mi kú jọ mẹ́ta. Màá mi mo ti ń kí yín látàárọ̀ ẹ̀wò side mi. Ìǹtí ẹ̀ wò járe ọkọ mi ọlọ́mọ burúkú ìyàwó ilé tó ń lé àwọn girls pé kí wọ́n á dọ̀kọ̀. Under kila pé open relationship ni wọ́n wà or something like that. Ṣé wọ́n fún lọ́tí mu? Bí tó yẹ kẹ́ ẹ ti mú point ni wípé ó ní wọ́n fún lọ́tí mu. Yes. Accepted wọ́n fún lọ́tí mu. Kó tó di pé fẹsẹ̀ ara ẹ̀rìn dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń follow program pẹ̀lú tó ń sọ. Ó ní Sisi Alagbo ó sọ wípé ọkọ òun láìkí ẹ kó wá bá a ṣe fantasy. Ṣé ó tún fún lóògùn oorun bẹ́ẹ̀ yẹn? Why tí ò fi decline tí ì bá ṣe yìí tó ti ní experience ẹ̀ tẹ́lẹ̀? Ẹ̀pọ̀ ọ̀rọ̀ tèmi mọ́ ń yàtọ̀ sí gbogbo èèyàn. Wọ́n ti pre-inform díẹ̀ kó tó fẹsẹ̀ rìn ẹ̀ lọ sótẹ́l. Tó bá yá pé ọmọ tán bí nílé eré ni ó yẹ kó sọ pé kí lẹ́ ń sọ èkó dẹ̀ block wọn straight. So ìtọ́ tí ń ṣe ìṣe ẹ̀kan wọ́n ti ń ṣe to my assumption bó ṣe ń rojọ́ kì í ṣe ẹ̀kan ni wọ́n ti ń ṣe. Omúyàn ní godmother ó ti ẹ̀ bẹ̀rù ẹ̀mí ìyá ẹ̀ tó bí ẹ ó bẹ̀rù ẹ̀ kọ́mọ̀tẹ̀ máa lọ fẹ́ ṣe oògùn owó. Wọ́n tí ìmọ̀ ẹ̀dọ́ tẹ̀ tó ní Sisi Alagbo pẹ̀ yìí pé ọkọ mi fẹ́ ní threesome pẹ̀lú ẹ̀ ṣé wọ́n lóògùn fún ẹ tó fi ṣe yes. Gbogbo ẹ lérí o need therapy. Ó bẹ́tà kó gba kádàrà kó padà sí school ẹ̀ bíkọ́ gbogbo àgbáyé dé lóyìnbó ló ti rí fídíò yẹn. Gbogbo àgbáyé pátápátá tó ń bá wá fi nǹkan sínú ọtí fún ẹmu lótẹ́ẹ̀lì báwo ló ṣe dótẹ́ẹ̀lì
ṣé onú mọ́tò wọn ti drug ẹni kó tó rí pé o join wọn in the threesome journey. Ìwé àwọn ọ̀rọ̀ ẹ I don't do a case on bias with prejudice ipe mo kórìíra ẹnìkan ó ti sọ̀rọ̀ ó hí ìta rẹ̀ because ẹnìkan ṣe pè mí lẹ́yìn láti Kòròdú wípé a máa gba lọ́ọ̀yà fún bèbí bọ̀ bó ṣe rojọ́ ìyẹn tó ń ṣe yẹn ó wà intentioned is a pre-planned ó wà pre-planned so tọmọ yẹn tiẹ̀ nìyẹn de kí ni mission Sisi Alagbo àti engineer Keo amẹ́ni obìnrin ni wọ́n ti sọ fún mi rí kọ́mẹ̀ntì ẹnìkan tó sọ pé òun náà experience threesome yẹn lọ́wọ́ wọn òun kọ́mẹ̀ntì pé kán gbé òun tètè. níbí yes I was reading. mi ò dẹ̀ máa bí comment if you are come up o mi ò mọ mi ò rí o àwọn ọmọ jẹ́tọ̀ náà ò rí. báwo ni engineer Alagbo ṣe máa ní ọmọ obìnrin sílé with his age if not pé tó fi ń ṣiṣẹ́ nìyẹn òun àti ìyàwó òun àti Sisi Alagbo ká ní young boy ló ṣe kinní ní ìsìn tí ó marry tí ó wà connected we could have said wípé but ọkùnrin tó marry tó ti bímọ ó lọ́mọ ọdún 10 náà kí ló tán fi lọ I'm sure pé kẹ́yìn ń parọ́ wọ́n san owó fún un. dákẹ́ màmá ló sọ̀rọ̀ dákẹ́ grandma ló sọ̀rọ̀ màmá Esabod ló sọ̀rọ̀ dákẹ́. ok jẹ́ kó lódà bó ṣe ń dáhùn this is what we call. tọ́mọ̀ ẹ̀kọ́ ti pè wọ́n náà pa kéésì ẹ̀kọ́ fẹ́ gba lọ́ọ̀yà kó dákẹ́. wàláì tàlàì tí n bá parọ́ kọ́ lọ́n kó fìyà jẹ mí èèyàn kan pè mí ní ànáwá ègò ará Ìkòròdú ni èèyàn Kòròdú ni tó dá. ọmọ Ìkòròdú náà ló ń gbé. wọ́n tó kójọ́ ọmọ Kòròdú pa àwọn fẹ́ gba lọ́ọ̀yà fún but you hit yourself. débi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ yanjú ẹ̀ lọ́dọ̀ lọ́ọ̀yà o. ìgbà tó rí pé tí ìbá ń ṣe pé òwò tó ti ń ṣe tẹ́lẹ̀ you knew pé wọ́n ń record ẹ̀ yes or no you knew and you continue. ìwọ náà record wọn. Mélòó lẹ ti jọ ṣe if I may ask you ìyẹn ló máa dùn tọ fún lọ́ọ̀yà. because ó ti cut ó ní I can't start this life ó tún sunkún bá wo yẹ kí n sọ fún ẹ ó gbà kádàrá ò lè change school torí gbogbo school ló ti ní lọ́wọ́ pátá ṣé o mọ̀ pé oníléèwé o ní education kó tó go on that journey. màámi ṣebí trendy sọ ń bíbá yìí pé ẹ̀ẹ̀mejì náà ti ṣe é pé wọ́n ṣèkan nílé wọ́n dẹ̀ tún lọ ṣèkan lótẹ́ẹ̀lì. iṣẹ́ tọmọ yẹn ń ṣe nìyẹn ẹ̀dẹ̀ pọ̀ tẹ́ ń ṣerú ẹ̀ abnomination ni. ìyí tí mo fi sọ nípa Sisi alágbàtọ́kọ ẹ̀ ni pé kí ni Leviticus ẹ bá mi wò bẹ́ẹ̀ chapter 20:10 sọ ó ní tíyàwó ilé bá ń ṣe àgbèrè àbí tọkọ ilé bá ń ṣe àgbèrè tó níyàwó tó dẹ̀ lọ́kọ ó ní kán gbé wọn síta kán lẹ́wọ̀n lóko pa kán pa wọ́n dànù bíbélì àti kòránù ló sọ. kí ló dé tí Sisi alágbàtọ́kọ ẹ̀ ń bá yé àwọn ọmọ àwọn gẹ̀ẹ́sì ẹ̀gẹ́ due to poverty bó ti bá ti gẹ́ ẹ̀yẹn wí gẹ́ ẹ̀yẹn ebi ò gbà pọ̀ wọ́n dúrọ̀gẹ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn bẹ́ẹ̀ bá ti ṣe more than 2 times gan iṣẹ́ tó ń ṣe nìyẹn báwo ló ṣe rí fantasy èèyàn níyàwó méjì ìyàwó rẹ̀ wá ìkànnì wọn wá pẹ̀ pé mọ́ ọ̀bọ̀ wá dọ́kọ̀ mi o wá nígbà tó dó tẹ́ẹ̀lì ni wọ́n dúrọ̀gì ẹ̀ ọmọ ìmúlẹ̀ àwọn ọmọ gẹ̀ẹ́sì lè máa mọ̀ tó ń sọ àgbàlagbà lè ní ìrírí ayé. mọ́mí ọmọ 23 years ni o. kì í ṣe ọmọdé náà kì í ṣe ọmọdé ní pé ìgbà tí ò wá lọ tọ́lẹ́ẹ̀tì ò wá ṣe kí ni kan báwo ló ṣe don't tell in the first case why you didn't decline gbàtàn fi lò ẹ́ tó bá ń ṣọmọ burúkú.